Only Jesus TV. Èmi ò mọ̀dí tó fi fẹ́ràn mi. Èmi ò mọ̀dí tó fi fẹ́ràn mi. Èmi ò mọ̀ o, èmi ò mọ̀ o, mi ò mọ̀. Mo ṣàrí pé Jésù fẹ́ràn mi. Ẹ wo ìdílé yìí ni mo bá kọrin yìí o. Èmi náà dẹ̀ kọrin yẹn fúnra mi náà o. Mo kọ́ fún gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìkànnì yìí tẹ́ ń wo fídíò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí o. Ọ̀rọ̀ yá yìí ó ń já sọpẹ́ sí lójoojúmọ́ ni o. Bẹ́ẹ̀ ni ire ayọ̀ ń wọlé tọ̀ wọ́n lójoojúmọ́. Gbogbo ojú tó ń wo ìkànnì yìí náà lórúkọ Jésù. Ire ayọ̀ yóò máa wọlé tọ̀ yín lójoojúmọ́ ní ẹ̀ ní ríbi. Àgbàlá Gabriel máa ṣe bẹbẹ lónìí o. Ẹ jẹ́ fídíò sílẹ̀ fún yín, ẹ bá mi share ẹ̀, ẹ jẹ́ kó lọ viral gan, kẹ́ wá tó rí ìyanu ńlá tó ṣẹlẹ̀ nínú ìdílé yìí. Ó kọjá bẹ́ẹ̀, ó kọjá àfẹnusọ. Ó yá lókè lọ́hùn. Ẹ pẹ̀lẹ́ mà, sọ́lá fẹ́ lẹ́wà, ìyá dà, ó yá ẹ má bọ̀ ẹ wọlé. Ẹ kàn fà gba ẹ̀ka máa kó bọ́lẹ̀, ẹ ṣíà, ẹ máa ṣíà kẹ́ ní well done. Ẹ kú iṣẹ́, kó o bẹ́ẹ̀ máa ìjà kó o bẹ́ẹ̀. Ẹ kú iṣẹ́ o. Màmá dà. Ẹ wò ẹ bá a tún kí ní ìdí ẹ̀ báyìí, kára ìkọjá ìjọsìn ọ̀la ọ̀dùn mi. Ẹ kàn yẹ tán lẹ́yìn. Very good. Iṣẹ́ ti yá ẹ mọ́tò. Ọ̀dọ́ gbé pọ̀ lẹ́nà. Máa bọ̀, ọba káwọn ilé kò mí bẹ̀. Ọba kó lọ sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ fún mi papọ̀ àwọn pánì ẹ̀ náà. Máa kó wọn lẹ̀. Ẹ bá já àwọn lẹ̀. Ẹ bá káwọn ilé lọ síbẹ̀ yẹn tiẹ̀. So àti abọ́n ra ọjà díẹ̀ wá sí. Then chair tán máa lónú lérè, set of chairs, freezer àti ràwá, ẹ̀rọ ọlọ́ta máa ràwá àti ràwá. Bàbá ẹjọ́ ẹnu ọ̀nà yẹn náà ẹjọ́ ti lọ lọ. Màmá dá o. Ẹjọ́ ẹ má bínú ẹ bọ́lẹ̀ lọ. Màmá bò lẹ́sẹ̀ dúpẹ́ tó lé ní báyìí. Àti kó chair wá, àti gbé freezer dé, àti gbé ọ̀rọ̀ lọ́ta dé. Ẹni ṣubú ẹ sáré ṣubú. Bọ̀dá bá ń tọ́wọ̀n di ìjọkalẹ̀ ẹ̀ ìkọjá jọ́ọ̀bì ọlọ́run. Bá ń gbé sáńjà yẹn. Ó yá. Ẹ máa kọ́ wa já wọn sí ní ẹ̀. Ó máa bọ̀. Wọ́n á tó gbẹ̀ bọ́lẹ̀ máa bọ̀. Ọlọ́run mọ̀ ṣe wọ́n ń kunlé lọ́wọ́ tọ́ra máa pẹ́ǹtì lé. Ẹ sí ṣọ́ọ̀bù wọn ẹjọ́ alẹ́ bá wa gbé kínní ìyìnbó pọ̀ mọ́ sọ kú. Àwọn tó ṣe fún wọn iṣẹ́ tẹ̀ ń ṣe yìí, àwọn tó ṣe fún wọn náà fún fídíò wọn báyìí. Ẹ ní dáàmú Ọlọ́run ní bá fẹ́ yíyẹ o. Máa bọ̀ bá ràn wọ́n lọ́wọ́. Màmá bò lẹ́sẹ̀ dúpẹ́ tó. Ó yá. Wọ́n ti bẹ̀ sí lo ṣọ́ọ̀bù wọn o. Ó yá àwọn tí ẹ̀dá ẹ bá ń káwọn tó wà nílé bọ́ta. A máa kó bọ́ta. Àwọn kí ẹ bá ń tún sálẹ̀. Ẹjọ́ ń tọ́lọ́ ẹ̀wọ́ ẹ má ṣeré ń bì màmá ẹ dúpẹ́ gan. Nǹkan oríire ní báyìí. Ó yá àwọn èèyàn ń wò yìí. Ẹ dúpẹ́ gan. Àdúpẹ́ pé àrí ànúgbà. Ó ṣe àrí ànúgbà. Orí kì í ṣe gbogbo ènìyàn. Orí ànúgbà. Àbá ó ṣe mórí ànúgbà. Ó ṣe mórí ànúgbà. Orí kì í ṣe gbogbo ènìyàn. Lórí ànúgbà. Àwa tọ́pẹ́ tọ́ sí àmọ́ra wa. Àwa tọ́pẹ́ tọ́ sí àmọ́ra wa o. Àwa tó fojoojúmọ́ rí oore ọ̀fẹ́. Àwa tó fi gbà gbogbo rí ànúgbà o. Èmi lójú òsì lè láéláé. Àwa tọ́pẹ́ tọ́ sí mọ̀mọ́ra wa. Ó yẹ ká dúpẹ́. Ẹ̀rọ rẹ̀ ẹ máa ṣíà ẹ̀rọ lélẹ́yìí. Ṣíà tuntun lélẹ́yìí ó rèé lágbébọ̀. Ntọ́lọ́hún ò lè ṣe mi ò tí ì rí. Freezer là ń gbé bọ̀ yìí.
big freezer. Ẹ tẹ̀ ìkálẹ̀. Pákó yẹn kọ́. Pákó ọ̀kan yẹn. Kò lè dá nǹkan rẹ̀ ṣe, ṣùgbọ́n mo rí àánú rẹ̀ gbà. Olú ọ̀run ló bá mi ṣe. Olú ọ̀run ló bá mi ṣe. Olú ọ̀run ló bá mi ṣe. Èmi lẹni táyé ti rò wípé kò lè dá nǹkan rẹ̀ ṣe, ṣùgbọ́n mo rí àánú rẹ̀ gbà. Olú ọ̀run ló bá wọ́n ṣe. Ẹ dìde. Freezer lélẹ́yìí. Ẹ̀rọ ọlọ́ta lélẹ́yìí. Àwọn náà wọ́n ní o. Ṣí àlélẹ́yìí ta ti kó dé yìí. Ṣí àlélẹ́yìí. Ó bá ń gbọ́ bàǹbà. Sáré jókòó báyìí sá. Ó bá ń gbọ́ bàǹbà. Ẹ má bọ̀ yá. Ẹ bá mú wọn. Ìtàlẹ́fẹ̀ bíi ni ẹ má bọ̀. Ẹ kọ́ wá jókòó lẹ́gbẹ̀ẹ́ mi báyìí náà ká ṣe husband and wife. Ẹ jókòó lẹ́gbẹ̀ẹ́ mi báyìí náà. Ẹ jókòó. Bóò ni? Bóò ni? Kí lẹ pè é? Ọ̀kan lára rẹ̀ rè o. Ẹ ṣe gan ni o, èyí lọ́rọ̀ ànúgbà kó tó ní bá ti dé láyé ilé mọ̀ọ́rọ̀ ànúgbà ni o. Ilẹ̀kùn àná mọ̀ sí fún yín o, ẹ ní sunkún lórí ọmọ yín o, ẹ ní dààmú o, ẹ ní dẹ́koro. Sẹ́ẹ̀tì ni. Ó kù bẹ́ẹ̀dì tán máa gbé wá. Bẹ́ẹ̀dì ńlá méjì. Ó kà àwọn fúrẹ́mù bẹ́ẹ̀dì ńlá. Gbogbo nǹkan tẹ́ fi ń dáná náà máa change. Pátá Ọlọ́run ló ń ṣe yín lóore kì í ṣẹ̀ wá. So freezer wọn rè ẹ jáwó freezer wọn bá ń tún bẹ̀ yẹn. Bọ̀dá yìí yóò dà fún ọjà rẹ̀. Ọ̀rọ̀ àwọn tá a jọ wá Ọlọ́run bá ń ṣàánú wọn ni. Bá ara jà káwò. Màmá ẹ̀yin lẹni freezer ọ̀ sí. Oore bí freezer ńlá. Freezer ńlá. Kò ní èdè ẹ kàn sí ni. Ó yá wo nǹkan rẹ̀ wò. Ẹ̀rọ ànúgbà olẹ̀kùn àná sì fún yín o. Ṣé yóò ṣe máa ta nǹkan tútù? Bẹ́ẹ̀ni sà, yóò ṣe máa bẹ́ẹ̀ni yóò ṣe máa. Ẹ máa ṣí báyìí. Kí lẹ bẹ́ẹ̀ rà mineral? Bẹ́ẹ̀ni. Òun ló tóbi yìí. Bó ṣe wà yìí, a mú nǹkan di blọ́ọ̀kù ni. Òun náà ń pè ní freezer. Kí la yí kó oríire? Láìlọ̀ yẹn dà. Ẹ dẹ̀ máa lọ ẹ dìde. Kí ni rè stabilizer rè? Tẹ́ ẹ máa lò sí freezer. Stabilizer rè. Ẹ máa lò sí freezer. Torí pé kí ni kó má bàa jó o nẹ. Ọ̀ya gbé bẹ̀ padà. Òun rèé. Ẹ̀rọ ọlọ́ta rèé. Wọ́n ń kunlé lọ́wọ́. Ẹ wò ó. Wọ́n ń kunlé lọ́wọ́. Wọ́n ń ṣe sílì lọ́wọ́. Ẹ̀rọ ọlọ́ta lélẹ́yìí. Máa bọ̀ nílé ẹ má bọ̀. So wọ́n ti bẹ̀rẹ̀ sí lo ṣọ́ọ̀bù wọn. Ìyá ti ń ta ráìsì yá. Báàgì mélòó lẹ ti tà? Báàgì mẹ́ta. Ẹ ti ta báàgì mẹ́ta. Àpòlàpò lẹ́ ń tà. Mo pàtẹ́wọ́ fún yín. Ẹ ti ń ta ẹ ṣúọ̀. So ẹ ti ta ráìsì. Báàgì mẹ́ta. Ẹ̀hẹ́n kí lẹ tún ti tà? Báàgì mẹ́ta. Ẹ ti ta gàrí. Ẹ ti ta ẹ̀wà náà. Mo pàtẹ́wọ́ fún yín. Wọ́n tún lọ ra ọjà sí again. So ṣọ́ọ̀bù wọn rèé. Ibi ìná máa gbé tébù sí tí wọ́n ti máa tà wọ́n lábọ́lábọ́. Wọ́n ń tà lábọ́, wọ́n ń tà lápò. Wọ́n bọ̀. Wọ́n ti ń jẹ sílì o. Wow! Ẹ ti rí báyìí. Wọ́n ti ń ṣe sílì yẹn, wọ́n ti ń ṣe. Ẹ wò wọ́n ti ṣe sílì yẹn ti rí. Wọ́n ti rẹ́ gbogbo inú ilé. Wọ́n kó bọ́gláàrì bọ̀ lọ́sàn-án yìí. Ẹ wò wọ́n ti ṣe gbogbo ilé. Sílì tó kù tán ń lò lọ́wọ́ ni. Gbogbo sílì inú ilé pátá ẹ wá wo bí. Máa bọ̀. Ẹ ti rí bí náà everywhere. Wọ́n ti ṣe. Ẹ máa bọ̀. Sitting room yìí ni wọ́n máa kó gbogbo ẹrù bẹ̀ jáde. Àwọn àga tán lò tẹ́lẹ̀ rí. Ẹ̀rí nǹkan báyìí. Gbogbo ẹ̀ la máa kó jáde pátá àti ìràga tuntun wá bá ń túmọ̀ àwọn àga yẹn. Àbẹ́wàá rí. Mọ̀mọ́ bò lè ṣe dúpẹ́ tó. Ó wá dúpẹ́. Ẹ má bìí lẹ̀. Ẹlẹ́lẹ́dẹ̀ ò ní jíṣẹ́ yín o, ẹ ní dẹ́mu o, ẹ wò rere mú wá délé o, ibi ò ní ṣẹlẹ̀ sí yín o, ọfà yóò ní bá yín o, ọgbà yóò ní borí yín o, ìjà yóò ní jà yín o, odò ayé ọ̀sẹ̀ kò ní gbé yín o. Ẹ máa ṣí à. Màmá ẹ dìde, ẹ máa sọ pé wọ́n kémi náà kú oríire. Say they will congratulate me. Ẹ wá máa ṣí à. Gbogbo ẹ̀yin tẹ́fẹ́ kan kì í kú oríire máa ṣí à. Mo dẹ̀ appreciate ẹ̀gbọ́n wa Máàzì Túndé Ednut
àwọn náà post ẹ̀ sórí Instagram wọn. Ẹ ṣé mo dúpẹ́ gan, ẹ ṣé gan. In tí wọ́n ti ná báyìí close to 8 million ni. In tán ti ná báyìí sórí ilé yìí. Ẹ gba change tí nínú 8 million. Kò wá tí ì tó torí wọ́n ra bẹ́ẹ̀dì, wọ́n ra bed frame. So Ọlọ́run inú mi dùn. Sà, ìgbà tẹ́lẹ̀ nǹkan pè mí lánàá, ó ní dádì, ó ní ẹ sáà máa bá a lọ. Ó ní ẹ mọ ibi tán máa bá a dé, ẹ máa sọ pé ẹ ti stop donation wọn because màmá yìí àwọn ò fẹ́ kán jìyà mọ́, excuse me, máa lọ náà. Wọ́n ní màmá yìí àwọn ò fẹ́ kán jìyà mọ́, màmá ẹ súnmọ́ bí wọ́n láwọn ò fẹ́ kẹ́ ẹ jìyà mọ́ àtọmọ yín. Wọ́n láwọn ò fẹ́ kẹ́ ẹ jìyà mọ́. Ẹsẹ̀ ẹni dààmú ìyá òní tó sẹ́yìn náà ẹni jìyà ọmọ yìí kò ní dààmú ọmọ yìí kò ní jìyà ẹni sẹ́ yóò ní dojú ìjà báyìí o gbogbo bí tẹ́ ẹ ti ṣiṣẹ́ ibi òní dé báyìí bẹ́ẹ̀ o ẹni jàkọrọ bẹ́ẹ̀ o wàhálà ìdààmú òní dé báyìí o ẹni fi tẹ̀lé ọkọ̀ wáyé. tí wọ́n ń ṣe ó ti pọ̀ jù ẹ wo. àánú Ọlọ́run ní fi yín ẹ ṣé màmá, ẹ ṣé màmá, àmín Jésù Olúwa wa. Ó yá dúpẹ́. ẹ ṣé o, ẹ ṣé mo dúpẹ́ o, ẹ ní dààmú o, níbi tẹ́ wọ́n ní fi tẹ̀lé ọkọ̀ wálé o, gbogbo bí kìtẹ́ bá ní láyé ọ̀fà yóò ní báyìí o, ọ̀fà tó ní báyìí o, ẹ ní fojú sunkún ọmọ yìí o, wàhálà àti dààmú òní dé báyìí o, ẹ ní dẹrù àrùká o, bẹ́ẹ̀ ṣe mílíọ̀nù lórúkọ Jésù yìí lọ́rọ̀ àánú àmín Jésù. Ẹ dìde. Now wọ́n ti ń ta ráìsì ẹ̀wà, spagi, iyọ̀, èlùbọ́, gàrí gbogbo ẹ̀. Wọ́n máa ta nǹkan tútù. Ibi wọ́n á gbé freezer sí. Wọ́n á gbé freezer sínú ilé bí. Wọ́n gbé freezer sí inú ilé, wọ́n á gbé freezer. Ẹ̀rọ ọlọ́tà máa wà ń ta. Ìyá yìí ò lè jìyà mọ́. Ìyá àtọmọ yín ebi ò lè pa yín mọ́. Obìnrin ó pọ̀ yìí. This widow obìnrin ebi ò lè pa yín mọ́. Ebi ò lè pa yín mọ́, ẹ dìde. Ẹ lọ bá mákàntì yín wá, ẹ lọ bá mákàntì yín wá. Ó sì kù nìbọn ró. Mọ̀ ń bọ̀, wọ́n ti ń paint gbogbo inú ilé. Wọ́n máa paint ẹ̀. Gbogbo ilé wo náà ń ṣe bọ̀ yẹ wò, sílì náà ń ṣe bọ̀ yìí. Ó náà ń ṣe bọ̀ yìí. Wọ́n á ṣe kanlẹ̀. Wọ́n ti ń ṣe gbogbo inú ilé. Wọ́n máa paint everything. A ṣe ìfẹ́ owó mi kí n bá wọn lẹ́táìsì àwọn ibì kọ̀ọ̀kan. But ìnáwó yẹn ti pọ̀. Ìnáwó yẹn ti pọ̀ gan. Ẹ ṣé gan. Mo dúpẹ́ gan. Ẹ ṣé ojú òní tì yín. Ẹ rí àánú gbà. Mo dúpẹ́ ẹ wò, mo dúpẹ́ gan lórí ayé àwọn èèyàn. Mo dúpẹ́ o. Irọ́ ẹ jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ wọn. Èmi náà ṣe lóore. Ẹ ṣé tẹ́ dojú tì mí. Ẹ ṣé tẹ́ fi Àgbàlá Gabriel lẹ̀. Ẹ ṣé tẹ́ ń bá wa ṣe. Ẹ ṣé mo dúpẹ́ gan. Mo dúpẹ́ o. ẹsẹ̀ tí wọ́n lójú ẹsẹ̀ gan ni o ẹsẹ̀ àmọ́ lóore o ibi ò ní ṣẹlẹ̀ sí o ẹ̀ ní rárá o ẹ̀ ní ẹ dìde. Now a máa ra mattress ńlá méjì, a dẹ̀ máa ṣe bed frame ńlá méjì, toilet wọn a fẹ́ bá wọn tún ṣe, kitchen wọn ká bá wọn tún ṣe, àwọn díẹ̀díẹ̀ bóyá tiles díẹ̀díẹ̀ mi mọ̀, níta bá ti rí náà ni, níta bá ti rí ni ó sọ pé òkè ká tún lọ ṣe lè. Nígbà mo rí pé wọ́n nílò chair, ẹ̀yin náà imagine ó ní ẹ̀sìn wọ́n ti ṣe chair, ẹ wo chair ó lẹ̀ ń wọ́n ta yìí, ẹ ti rí ó lẹ̀ ń wọ́n ta yìí, ẹ wo chair yẹn sìn lẹ̀ ń wọ́n ta yìí 4 set ni. Ó yá ẹ wá pàkáǹtì yín, ẹ pè àwọn èèyàn sì bẹ̀rẹ̀ sànú, ẹ ṣíà gbogbo ọwọ́ tó ń sẹ́ǹdì owó sí màmá yìí ẹ ní padà tọrọ jẹ, gbogbo ọwọ́ tó ń sẹ́ǹdì kan sí wọn ẹ ní dààmú, ẹ ní ṣaláìní, mo kí gbogbo yín pátápátá ẹ rí ànúgbà. Ẹ pàkáǹtì yín wọ́n ti bẹ̀rẹ̀ ṣe nǹkan sí fún yín. 31 60 00 24 38 again 31 60 00 24 38 Rọ́mọkẹ́ Ọlálérè Àsàní. Ecobank. Bẹ́ẹ̀ni. Ecobank. Bẹ́ẹ̀ni. Rọ́mọkẹ́ Ọlálérè Àsàní. Ẹ lọ mú wá. Ẹ lọ mú àmì tẹ́ bá fi sí. Bẹ́ẹ̀ ṣe ń pè òun. Kò wọ́n ní 38. Ẹ lọ mú wá. Mo dúpẹ́ màmá. Ṣé inú yín dùn? Inú mi dùn gan. Ayọ̀ mi kún, inú mi dùn, ayọ̀ mi kún. Kí lẹ pé? Inú mi dùn, ayọ̀ mi kún. Ẹ ṣé mo dúpẹ́. Gbogbo èyí tẹ̀ ń ṣe wá láàánú torí ẹ̀ mọ̀ mi rí. Ẹ mọ̀ bí tí wọ́n ti bí mi torí Àgbàlá lẹ fi ń ṣe mí lóore. Ilẹ̀kùn àánú ò ní tì mọ́ yín o. Ọ̀nà àánú ò ní dí mọ́ yín o. Gbogbo ọ̀nà tó dí mọ́ yín yóò mọ là ní o lórúkọ Jésù ẹ̀ ní rí bí ẹ̀ ní jẹ́ bí ẹ̀ ní mọ̀ kóró àṣà ayé àgòdì ayé ò ní gbé lọ. Ó yá mò ń bọ̀. So àkáǹtì wọn 31 60 00 24 38 wọ́n mọ̀ lóòótọ́ 31 60 00 24 38 Ecobank Rọ́mọkẹ́ Ọlálérè Àsàní. À ń mọ́nítọ̀ ẹ̀ gan. Òun ló jẹ́ gbogbo tá a ṣe. Kèrè sọ̀rọ̀ pé family mi kan ti dé kìíní kan a monitor ẹ̀ because nígbà tí màmá tí wọ́n ríran táwọn àtọmọ ọjọ́ ń fa omi káàkiri ṣe ẹ̀rẹ́ anybody so a monitor wọn mo á tó fẹ́ ká tó dìde sí Ọlọ́run ṣeun close to 8 million ó ti bá gun tán ṣe é lọ
ṣé máa ka window burglary roofing artwork tó ṣe ẹ ti gbé artwork yẹn so ó pọ̀ síbẹ̀ so máa nílò bed mattress bed frame then afẹ́ tún kitchen wọn ṣe toilet wọn àtúnṣe wò yẹn ni yóò dà fún yín 3160002438 Ecobank Rọ́mọkẹ́ Ọlálérè Àzàní ẹ̀yin tẹ́ fẹ́ pè mí Àgbàlá ẹkú iṣẹ́ o Àgbàlá wọn ga o níbo lẹ bá dé ẹnìkan tiẹ̀ ló ń fẹ́ ra àwọn ọmọ wọn school because àwọn ọmọ wọn ò lọ school bẹ́ẹ̀ ni ẹni ẹ pè mí tí mọ o so ẹni tó lọ máa fi tó lọ́kàn náà pé kó ra àwọn ọmọ ní school ọmọ mẹ́ta yòókù ó fẹ́ ra wọn school inú mi á dùn ẹ̀yin tẹ́ fẹ́ pè mí ẹ pè sí 07054900751 ó dáa kẹ́ ẹ bọ́ sí WhatsApp 07054900751 so sì ti rí wọn lélẹ̀ ẹ má bà wọn mọ́ so wọ́n á tún bí ṣe dáadáa wọ́n á gbàgà síbẹ̀ wọ́n á sì lẹ́lẹ̀ dáadáa so yàrá màmá lélẹ̀ yàrá màmá gẹ́gẹ́ lélẹ̀ àbí màmá yàrá màmá rí ibẹ̀ la máa fẹ́ gbé bedroom yẹn sí àti mattress wọn so yàrá ń tì lélẹ̀ yàrá yín dà ọ̀gá wa yìí yàrá tí yín dà ọ̀ndà yàrá tí yín dà ṣebí ṣé ibà ibo yàrá yín so yàrá àti lélẹ̀ a máa tún bíbá yìí náà ṣe fún yàrá wọn nìyẹn wọn á bá wọn gbé bedroom bẹ́ẹ̀ àti bed sọ̀tà ló ń lo bí wọn kú yẹn alàgbà bóò ni ẹdẹdẹdẹ bóò ni ìjàgbọ́n rẹ náà ni how are you rẹ kí àwọn èèyàn kan ṣe ẹ ṣé o gbogbo àyè tẹ́ ẹ ṣàánú mi ẹ ṣé o ojú òní tí yìí o ikú òní pa yín náà o ẹ ṣé gan. tẹ́ ẹ ṣàánú màmá mi. tẹ́ ẹ ṣàánú màmá mi o ẹ ṣé gan o tẹ́ ẹ ṣàánú màmá mi. ṣé inú yín dùn. inú mi ń dùn o inú mi ń dùn gan o inú mi ń dùn o. ẹ ṣọ wàláì. ọ̀yà ẹja lọ gbé àwọn ẹ wá gba àkáàdì nọ́mbà yín sọ àwọn nǹkan tó kù ẹjọ ẹja dìde ojú òní sí ẹ má bá sẹ́yìn lọ ẹ má bínú ẹ fún mi 1 minute ọyá bá ń gbé wẹ̀ Ọlọ́run ní kì í ṣèyàn o Ọlọ́run ní kì í ṣèyàn o Ọlọ́run lélẹ̀ o can you see bá ń gbé gbogbo ẹ̀ bá ń gbé so fine báyìí so ṣe báyìí so lọ wọ́n ti kan páànù gbogbo etí yẹn wá wò gbogbo abẹ́ wọ́n ti kàn má wò ṣó wọ́n gbogbo abẹ́ wọ́n ti kàn wọ́n pẹ́ǹtì lọ́wọ́ ni ẹjá lọ́wọ́ ẹgbẹ́ lọ́wọ́ yẹn so once again I want to appreciate our boss Ogawa Ẹ̀gbọ́n wa Mazi Tunde Ednut. Thank you for reposting on your Instagram and I really appreciate you. I would like to get in touch with you and appreciate you the more. Thank you so much. I appreciate you. Yeah, go. Baby. Wow. I'm very right. Oh, nothing bad lawyer. Thank you so much. Ní wálẹ̀ Ọlọ́run. Ní wálẹ̀. Ọjà ti bẹ̀rẹ̀, freezer ti dé, ẹ̀rọ ti dé, gbogbo ẹ ti dé, ọjà ti dé. Ẹ kú iṣẹ́ fún mi. God bless you. Gbélé kọjá lọ. As you can see. God bless you. Thank you so much. Ẹ ṣé gan. Tẹ́gan ní ẹ wò ó Àgbàlá Gabriel Ọlọ́run lò ó nínú ìdílé yìí gan ó ní agbára ṣe rí pé ó kọjá àfẹnusọ àbí kílẹ̀ ni mo wí gbogbo ẹ̀yin tí àdìjọ wo fídíò yìí gbogbo olólùfẹ́ ìkànnì yìí àtẹ̀yin tẹ́ tún máa wò ó mo gbàdúrà lórúkọ Jésù oore ńlá oore òjijì oore ìyanu oore tí ò ṣe dọwọ́ bò oore àpèwáwò oore kàbìtì Ọlọ́run á ṣe fún ẹnìkọ̀ọ̀kan wá lórúkọ Jésù aláàánú àyànmọ́ wa ẹni tó máa wọnú ayé wa tó gba ayé wa máa tàn tá tún máa kọ orin tuntun ní kíákíá lórúkọ Jésù Ọlọ́run yóò kọ̀nẹ́ẹ̀tì wa papọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi share bẹ́ ṣe ń comment kẹ́ like bákan náà ẹ̀yin tẹ́ ti subscribe ẹ wò sàlẹ̀ yẹn ẹ máa rí subscribe button ẹ jọ̀ọ́ ẹ encourage wa ẹ support wa ẹ ṣe kí ni ẹ bá wa subscribe ẹ tẹ subscribe button yẹn ó máa gbé bẹ́ẹ̀lì wa agogo báyìí ẹ gbé ọwọ́ lé kẹtẹ̀ bákan náà á lè ti máa láti wà tá bá ti ní fídíò tuntun fún wa bẹ́ẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀ lórúkọ Jésù ọwọ́ yẹn ní fi gbọ́mọ sí ẹ fi gbé nǹkan ìṣe nínú ọdún yìí lórúkọ Jésù gbogbo ohun tẹ́ bá dáwọ́ yẹn lé pátá ló máa yọrí sí rere ẹni tẹ́ bá dẹ̀ fẹ́ support wa ẹ máa rí super thanks ṣe kí ni ẹ click sórí ẹ kò sí iye tó kéré jù bẹ́ẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀ Ọlọ́run yóò máa bùkún fún yín láìpẹ́ a ó tún padà wá ní àlàáfíà.